ìwà rere ni wọ́n ti ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀pákùtẹ̀lẹ̀ fún àwùjọ tó dáa. ọ̀rọ̀ yìí ni ó jẹyọ níbi ìfilọ́lẹ̀ ìwé kan tí wọ́n pe àkọlé rẹ̀ ní ìwà àti ìṣàfihàn ìmọ̀ràn ìṣòwò, léyìí tó jẹ́ ara àlàkalẹ̀ ètò ayẹyẹ àyájọ́ ọ̀sọ̀sà ọmọrọ̀yọ̀ tọdún 2024. akọ̀ròyìn wa Agboola Elúfowójù náà pẹ̀lú wọn wà níbi ìfilọ́lẹ̀ ìwé ọ̀hún nílùú ọ̀sọ̀sà tó sì jábọ̀ ohun tó ṣẹlẹ̀ lọ́hùn. ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà síwájú sí i. àkọlé ìwé náà ni wọ́n pè ní ìwà, èyí tí ọ̀jọ̀gbọ́n Ọbátúndé Adétọ́lá ti ilé ẹ̀kọ́ gíga yunifásitì Allmark tó wà ní Ìtẹ̀lé Ìjẹ̀bú kọ, tó sì fi sọrí olóògbé akọrin tàkasúfèénì Ìlérí Olúwa Ọlọ́ba tí àwọn ènìyàn mọ̀ sí Mohbad, ẹni tí òǹkọ̀wé náà ní ikú rẹ̀ wá látọwọ́ ìwà ìbàjẹ́ tó ti gba àwùjọ wa kan. a rí i wípé àwọn ọmọ wa ò gbọ́ràn mọ́ tààrà. àìgbọ́ràn yìí ó dẹ̀ ń dá wàhálà lẹ̀ láàrin ìlú, òun la fi ṣe ìwé yìí. alága níbi ayẹyẹ náà olóyè Yomi Adéwùmí ṣàpèjúwe àkòrí ìwé náà tí a mọ̀ sí ìwà gẹ́gẹ́ bí ohun tí ó yẹ kí ènìyàn ní kí ó sì máa mú ṣe ní èyí tí yóò mú irú ẹni bẹ́ẹ̀ yàtọ̀ ní àwùjọ. ó rọ àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè yìí láti rí i pé wọ́n gbé ìwà ọmọlúàbí wọ̀ ní gbogbo ojúṣe wọn lójoojúmọ́. ìwà lẹ̀sìn a rí i pé ó bẹ́tà ń sìn ká bẹ̀rẹ̀ sí kó àwọn ọmọ wa ní ìwà tó tọ́. ẹni tí ó ṣe àgbéyẹ̀wò ìwé náà ọ̀jọ̀gbọ́n Olúkáyọ̀dé Mákù ti ilé ẹ̀kọ́ gíga yunifásitì Ọlábísí Ọ̀nàbànjọ tó wà ní Àgọ́ Ìwòye ṣàlàyé pé ìwé náà tí ojú ewé rẹ̀ lé ní 312 ni wọ́n ṣe náírà ọ̀tọ̀ láti lè jí ìwà ọmọlúàbí padà ní àwùjọ wa. Yorùbá a value ìwà rere gẹ́gẹ́ tí a pè ní ẹ̀ṣọ́ ènìyàn. Yorùbá ọmọlúàbí means ọmọ tínú àbí ọmọ rere. Gbégàndé ti Ọ̀sọ̀sà ọba dókítà Mojeed Alátìṣe àti ọ̀mọ̀wé Fásì Yusuf tí àwọn èèyàn jàǹkànjàǹkàn yòókù tó wà níbi ayẹyẹ náà darapọ̀ mọ́ ni wọ́n ṣe ìkójáde ìwé olójú 312 ojú ewé náà. ìwà ṣe pàtàkì, tí ó bá ti sí wà, tí ó bá ti sẹ́kọ̀ọ́, kò sí nǹkan tó lè ṣe é ṣe. Yorùbá ló ní ìwà, wọ́n dẹ̀ ní pé kò sí ẹ̀sìn tí ó bá sí wà, ìwà lẹ̀sìn. Oríṣiríṣi àwọn tí ó ní iléeṣẹ́ ni wọ́n ṣe ìpàtẹ ọjà tí wọ́n ń pèsè ní iléeṣẹ́ wọn nígbà tí àwọn akẹ́kọ̀ọ́ jáde ní iléèwé Ọ̀sọ̀sà Comprehensive College àti àwọn olùdarí àti akẹ́kọ̀ọ́ iléèwé gíga ti yunifásitì Allmark tó wà ní Ìtẹ̀lé Ìjẹ̀bú náà péjú pésẹ̀ síbi ayẹyẹ náà. ayẹyẹ tí wọ́n fi òkò kan pa ẹyẹ méjì yìí ni wọ́n ṣe láti fi sàmì ayẹyẹ àyájọ́ Ọ̀sọ̀sà Ọmọrọ̀yọ̀ ti ọdún 2024. láti Ọ̀sọ̀sà, Agboola Elúfowójù ló ń jábọ̀ ìròyìn.